Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil karim. Ọpẹ́ ni fọ́lọ́run ba Allah Rabbul Izza wa Jalla, ọba tí ọlá ìgà jùlọ, ọba lẹ́kẹ̀ jù, ọba láàánú jùlọ, ọba tí ó ṣe wá ní ọmọ ẹ̀dá ènìyàn tó wá ka èmi àti ń kọ ọmọ lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kíkẹ́ Ọlọ́run ba Allah subhanahu wa ta'ala kó dákọ́ ló máa bá. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ìtafẹ́ bá wa sọ lẹ́ni ó náà ní pàtàkì ìmádúpẹ́ orí Ọlọ́run. Nínú nǹkan tí àwọn Yorùbá sọ nígbà tó lọ tó bọ̀, wọ́n ní ẹrú tó bá mọnúrò àmọ̀pẹ̀dá, èyí tó bá mọnúrò nǹkan kò ní lè dúpẹ́ orí Ọlọ́run. Oore tí Ọlọ́run bá dẹ̀ ṣe fún wa yìí, owó ò lè rà. Gbogbo ọlá tí ẹ kó jọ, gbogbo owó tẹ ní pátápátá tẹ bá kó jọ pọ̀, kò lè ra ẹ̀ẹ̀kan nínú ìkẹ́ Ọlọ́run bá tí ọba mi ń ṣe fún yín. Ṣé èyí tó ṣe fún yín lánàá ni, àbí èyí tí ó ń ṣe fún yín lénìí ni, àbí èyí tó ń ṣe fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí, àbí èyí tó tún máa ṣe fún yín lọ́la ni lẹ́fẹ̀ẹ́ fowó rà? Ṣé nínú ààbò tọ́lọ́ fi ń bò wá ni, àbí ìṣọ́ ni owó yín lè rà ni, àbí rírí jẹ ní mímu ni, ríran ni, àbí èwo gan ni owó gan lè rà nínú ìkẹ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, nǹkan nínú àwọn ọba ilé ayé tọ́lọ́ ń kó ilé ayé fún, orúkọ ẹ̀ ń jẹ́ ọba Haruna Rashid. Àwọn àfáà ní pé Ọlọ́run bùnà lá púpọ̀, Ọlọ́run wa kó agbára ilé ayé fún, òun ló ń darí west mọ́ṣúríkì wà ní mọ́gírìbì, òun ń darí ibi tí agbára ẹ̀ dé, òun ló ń control west to the east lásìkò ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run wá ṣe ní olùpáyà ẹ̀, Ọlọ́run ṣe lólùbẹ̀rẹ̀ Ọlọ́run. Tòmí ẹni pa tó máa ń kọtìrà òun náà ní àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn olùpáyà Ọlọ́run, àwọn tó máa ń sọ̀rọ̀ kí ká ọba yìí, àwọn àfáà ọ̀jọ̀gbọ́n, àwọn àfáà advisor tó máa ń fún ní good advice. Lọ́jọ́ kan wọ́n mú mi wá fún ọba yìí sínú cup tàbí mú mi glass cup. Ọba yìí wá fẹ́ mú, ó fẹ́ gbé sẹ́nu. Nǹkan náà àwọn ọ̀jọ̀gbọ́n yẹn wá dájú, ó ní ya Haruna Rashid, ẹjọ́ náà ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀. Mo fẹ́ kẹ́ dá ronú lórí nǹkan tí mo fẹ́ sọ yìí. Mo fẹ́ kẹ́ ronú pé tó bá jẹ́ pé ẹ wà níbi ààyè kan lásìkò kan tó jẹ́ pé kò sómi níbẹ̀, ẹ mọ̀ bí àwọn desert ẹ̀ tó bá di lọ safari tó yẹ pé ìyẹ̀pẹ̀ lè kọ́ ló máa wà níbẹ̀, kò sí ewéko, kò sí kankan. Ọlọ́run wá fi ń sí ààyè yẹn, òǹgbẹ wa ń gbẹ̀yìn, òǹgbẹ yìí wá tí wọ́n á gbẹ̀yìn, ó ti débi ọ̀nà fún yín. Kẹ́nìkan wá jàjà wá rí omi, kẹ́nìkan fẹ́ mú omi wá fún yín. Èló lẹ lè san pẹ̀lú gbogbo ọlá tọ́lọ́run fún yín, pẹ̀lú gbogbo àrísìkí, èló lẹ máa san láti rí omi yẹn mú? Tó yẹ pé omi kan ṣoṣo tó wà nìyẹn. Ọba yìí wá ronú jẹ ó wò lọ sókùnrin, ó lọ sókùnrin, ó ní lódodo lótìtọ́ o, tó ń ṣe film trick o, ó máa la gbogbo ọlá tọ́nà kó fún, gbogbo owó tó ní pátápátá ó máa là sí méjì, ó máa torí omi yẹn lásán pé kóun lè rí mu lásìkò yẹn tí ọ̀nà fún tí òmìnira ti débi ọ̀nà fún yìí. Ó ní òun máa ná ìlàjì ẹ̀ láti lè rí omi yẹn. La ilaha illallah. Ọba yẹn mú mi, ó mú mi tán báyìí. Ní ọ̀jọ̀gbọ́n yẹn tí wàá pè é pé yá Haruna Rashid, kò tí ì tán níbẹ̀. Mo ti fẹ́ kó ronú jinlẹ̀ pé nígbà tó mú mi yìí tán, ó wá lọ sí ìgbà rẹ̀, ó fẹ́ tọ́ mi yẹn dànù. Ó wá gbìyànjú, ìtọ̀ ò jáde. Kí ni ìtọ̀ yẹn rẹ̀ ti wá, ó ti so mọ́ dì í pé kó jáde ló ṣe ń ṣe é, ṣùgbọ́n kò jáde. Èló ló máa san tí dókítà káwọn surgical doctor bá wá pé àwọn lè bá ẹ gbé ìtọ̀ yẹn jáde? Èló ló máa san láti jẹ́ kí ìtọ̀ jáde? Ọba yìí ó lọ sọ́sùn, ó lọ sọ́sì, ó ní òun máa fún pé lótìtọ́ lódodo pé mo fẹ́ tọ̀ ìtọ̀ lè jáde. Ẹ mọ ìnira tó wà ń bẹ̀? Ṣé ẹ mọ ìnira tó wà ń bẹ̀? Ó ní òun pé ìlàjì tó kù tóun láti méjì yẹn lòun máa kó fún dókítà yẹn pé at least kí ìtọ̀ yẹn fi lè kóun lè wà relief. La ilaha illallah. Ẹ̀yin ọmọ ìyá mi ní Islam, ẹ wá wo oore tọ́lọ́run ṣe fún yín. Ẹ mú mi lọ́fẹ̀ẹ́, ẹ ń tú jáde lọ́fẹ̀ẹ́, ẹ ń lọ bá rẹ̀ ń jáde, ẹ fẹ́ sùn, ẹ dùbúlẹ̀, ẹ rí oorun sùn, ẹ fẹ́ dìde, ẹ nàró, ẹsẹ̀ yín náà tún nàró, ẹ rí bi dìde, ẹ fẹ́ jókòó, ẹ jókòó. Ọlọ́run sọ ẹ́ dé èèyàn, ẹ lè jókòó, ẹ lè rìn. Ẹni ẹ fẹ́ jáde, ẹ fẹ́ ṣe báyìí, ẹ ń rí ṣe. Ẹ wo gbogbo oore tọ́lọ́run ṣe fún yín.
ṣé wàá lọ sí pé ẹ lọ sí hospital kan wá wọ́n tó jẹ́ pé orí ìdúgbò lọ́wọ́ lọ́mẹ́sẹ̀ wọn hàngẹ̀ oxygen tẹ́ fi mí nǹkan tẹ́ fi mí per second tí ẹ̀mí yìí mí lọ sókè ó ti mí láti gbà tó ti bí yín bẹ́ẹ̀ kò tí jó nínú iṣẹ́ tó ń ṣe òun náà ni kọ́lìbì ọkàn tẹ́ fi mí ó ń pump táwọn dókítà bá fi hàn yín bó ṣe ń ṣe rẹ̀ láti gbà tó ti bí lọ ṣe ń ṣe bẹ́ẹ̀ kò tí dájú ọlọ́run ti dájú ẹ wo ìkẹ́ olúwa mi lórí yín ṣé yẹn lẹ́fẹ̀ẹ́ sanwó ẹ̀ ni ṣé atẹ́gùn tẹ́ ń fọ́ sínú ni tẹ́ ń fọ́ síta ni ṣé mímí ni àwọn míì wọ́n fi kíní sí wọn sí wọn wọ́n kíbọ̀ ní wọn nínú mú ni láti fi lè mí ẹ̀yọ́ mọ̀ ìyá mi Islam oúnjẹ tẹ́ ń jẹ lẹ́fẹ̀ẹ́ sọ ni ẹlòmíì ò lè bí jẹun drip ló ń pàṣẹ sí lára òun ló ń jẹ́ oúnjẹ sí lára ẹ̀yọ́ mọ̀ ìyá mi Islam ṣé ilé wa tó pé tí a bá mọ núrò ní ó yẹ ká dúpẹ́ orí ọlọ́run Allah subhanahu ó yẹ ká dúpẹ́ lé à ń gúnlẹ̀ ẹ̀mí là ń ṣe ọlọ́run ti gba púpọ̀ ẹ̀mí àwọn èèyàn ọlọ́run ti gbà tiwa ọpẹ́ kan ní owó yín ò lè rà tásìkò bá tó ẹ̀ lé ní pé wàláìka ikú gbà owó rẹ̀ ṣe fún mi time wàláì kò sí time tó ọlọ́run fún yín ẹ fi dúpẹ́ ẹ fi mọ rírì fún ọba tó dá yín ẹ fi kírun ẹ fi ṣẹ̀sìn ẹ náwó sójú ọ̀nà ọlọ́run ẹ ṣètò ọlọ́run la ilaha illallah ẹ̀yọ́ ọmọ ìyá mi Islam ilé náà la fẹ́ bá a sọ pé nínú ojúṣe àwọn mùsùlùmí wọn náà ti ṣe mùsùlùmí gan ọpẹ́ gan lọ́tọ̀ ní pọ́nlọ́run ṣe mùsùlùmí torí pé kò sẹ́ni tó máa fi láyé lẹ̀ tó bá fi lẹ̀ ní mùsùlùmí ní ìjẹ́ mùsùlùmí ó ti tán nìyẹn ọlọ́run wá ṣe é ní mùsùlùmí ọpẹ́ ńlá ni so nínú nǹkan tí mo fẹ́ ká máa ṣe ni pé at least lójúmọ́ kan ẹ jẹ́ àgbìyànjú ká ṣe alhamdulillah 100 times every single day ká máa ní alhamdulillah àdúrà gan na alhamdulillah gan fún ẹ bàbá ṣe ń ṣe ẹyọ kan alhamdulillah ẹ ronú nǹkan tó lọ́n ṣe fún bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ ronú kankan ẹ máa ní kankan rò because la in ṣàkárí tún ṣe rí orí ọlọ́run bá la azidannakum bẹ́ẹ̀ ṣe ń dùn lọ́lọ́run á ṣe máa fún yín sí ìtẹ́ bá ronú ẹ̀gbẹ́ ẹ̀ lè ronú ọpẹ́ ọlọ́run bá tàn kò sí post light kò sí stop light orí ọtọ́ ọlọ́run ṣe fún yín ẹ̀yọ́ mọ̀ yẹ́ Muslim iná àláfíà lẹ́ ń bẹ̀ so nínú nǹkan tí mo fẹ́ fi tó ilé tí ní pé lójúmọ́ kan ẹ gbìyànjú kẹ́ bá ní alhamdulillah 100 times a day ẹ wà rí nǹkan tó náà wá ṣe fún yín àbí Allah subhanahu wa ta'ala ìta sọ yìí kọ́ lọ́n gbà ní ẹ̀sìn lọ́wọ́ wa àmì ọba alamin subhanaka wa bihamdika wa nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alhamdulillahi rabbil alamin.